Praise the Lord. Praise the living Jesus. Èkè hallelujah ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orígun àgbáńlá ayé. A kí wa kú òwúrọ̀ àti kí wa kú oṣù tuntun. Lórúkọ Jésù Kristi a ó là já láyọ̀. Ẹ jẹ́ ká gbàdúrà Ọlọ́run tó dá ayé àtọ̀run ẹ̀mí mímọ́ àṣẹ ọlọ́ba sọ pé ó ṣe fún orí rẹ̀ gbogbo ayé ọtún máa rí oṣù tuntun. Ọjọ́ kìíní ní oṣù kẹwàá ọdún 2025 láyọ̀ àtàlàáfíà ògo ni fún orúkọ Olúwa. Gbogbo ẹ̀ṣẹ̀ wa Olúwa dáríjì wa. Yà wá sí mọ́ kórè wá sínú ìwé ẹ̀jẹ̀ rẹ̀. À ń lọ náà fún tèmi Jésù wa bá wa sọ̀rọ̀ wọ́n tí í ṣe ọ̀rọ̀ gan fi ọ̀rẹ́ yí wa. Jẹ́ kí ọ̀rẹ́ kó gbilẹ̀ inú ọkàn wa kó sì so èso àwọn ọgọ́rọ̀ ọ̀run fún ògo orúkọ mímọ́ rẹ̀ àti ní òpin gbogbo ká jẹ́ tiẹ̀ ká sì bọ̀ ìjọba tó lè ta gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún tòní ó sọ fún wa wípé níbo ni ǹjẹ́ yóò bá ọ? Ǹjẹ́ yóò rí ọ? Níbo ni yóò ti rí ọ? Where will he find you? Níbo ni yóò ti rí ọ? Ta ni yóò rí ọ? Tàbí ta ló ń wá ọ? Olúwa àwọn olúwa náà ni. Jésù Kristi náà ni. Ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì. Nígbà tó bá dé ibo ni yóò bá ọ? Ṣé kìí ṣe ilé ọtí? Ṣé kìí ṣe ilé disco? Ṣé ṣe ilé aṣẹ́wó? Ṣé ṣe níbi tó ti ń jí owó olówó kó? Àbí ìṣèbí tó ti ń ṣèpàdé òkùnkùn? Pàdé àwọn ẹlẹ́yẹ síbẹ̀ kọ́ ni yóò bá ọ? Ìṣèbí tó ti ń pọ̀ ọmọ lọ́mọ lẹ́kún? Tó ti ń ba tọmọ lọ́mọ jẹ́? Ṣé ìṣèbẹ̀ ni yóò bá ọ? Ṣé ibi tó ti ń pẹ̀ gan? Tó ti ń fẹnu ṣáátá ènìyàn? Ibi tó ti ń yin odi? Ṣé ìṣèbẹ̀ ni yóò bá ọ? Tó bá bá ọ níbẹ̀ yẹn kò sí ibi tó ń lọ o. Tó bá bá ọ níbẹ̀ yẹn ò ṣe tiẹ̀. Tó bá bá ọ níbẹ̀ yẹn ò ṣe tọlọ́run o. Abẹ níbẹ̀ yẹn mo sọ̀rí láti sọ wípé kò ní mú ọ lọ. Jásáré jọ wo ìwé Ìṣe àwọn Àpọ́sítélì orí ìkíní ẹsẹ̀ ìkọkànlá. Ó sọ fún wa wípé ẹ̀yin ọmọ Gálílì, sọ pé ẹ̀yin arákùnrin Gálílì, sọ fún ẹ̀yin arákùnrin Gálílì, èyí ṣe tí ẹ̀yin fi gbójú sókè tẹ́ ẹ̀ ń wo ojú ọ̀run. Jésù Kristi tí a gbà sókè sọ́run lójú yín yìí, ó ń padà bọ̀ gẹ́gẹ́, ó ń padà bẹ́ẹ̀ gẹ́gẹ́ láti ọ̀run wá, ó ń padà bọ̀ gẹ́gẹ́. Jésù Kristi tó ti lọ sọ́run, tó ti lọ gòkè ọ̀run yìí, ó ń padà bọ̀ gẹ́gẹ́ láti wá kó àwọn ènìyàn. Áńgẹ́lì ló sọ eléyìí fún àwọn arákùnrin Gálílì nígbà tí Jésù Kristi ń gòkè ọ̀run lórí òkè Ólífì, tí gbogbo ènìyàn tẹjúmọ́ tán wò ó. Ó sọ wípé Jésù Kristi yìí ń padà bọ̀ wá gẹ́gẹ́. Ṣùgbọ́n tó bá padà dé, ibo ni yóò bá ọ? Tó bá wá láti wá kó àwọn ènìyàn, níbo ni yóò bá ọ? Ṣùgbọ́n má gbàgbé, ó sọ kó tó lọ, òun ò ní fi wá sílẹ̀ ní àwa nìkan, òun ó ro olùtùnú wá. Olùtùnú náà lá ní kó gba, kó bá lè ráyé gbé, kó bá lè gbé agbé ìwà mímọ́, kó bá lè gbé ayé tó lòdì sí ẹ̀ṣẹ̀. Torí pé láìsí olùtùnú kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi oore-ọ̀fẹ́ láti wo Ọlọ́run kọ́ Ọlọ́run kó fi fún ọ. Àmín.